Ìlù yìí ni Yorùbá ń pè ní ìlù ògìdìgbó. Ìlù tẹ́rí tí wọ́n lò nínú fọ́nrán kékeré yẹn òun ni Yorùbá ń pè ní ìlù ògìdìgbó. Ìlù yìí ló wà nínú àṣìpa òwe tó gbajúmọ̀ dáadáa tá máa ń gbọ́ wípé lówe lówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní í mọ̀. Àṣìpa òwe ni tó yẹ ká máa sọ ni lówe lówe là ń lùlù ògìdìgbó, ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní í mọ̀. Ìlù yìí jẹ́ ìlù tí a sábà lò lóde àríyá, ààyè bíi ààfin àbí ìpèbí, ibẹ̀ ni ìlù yìí máa ń wà. Wọ́n sì máa ń fi pàrokò tàbí kán fi pòwe ránṣẹ́ sí àwọn tọ́rọ̀ bá kàn. Ẹni ọ̀rọ̀ bá kàn òun nìkan ní ń gbọ́ ohùn tí ìlù ògìdìgbó bá ń pè. Òun náà ṣe máa ń sọ pé ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní í mọ̀. Fún àwa tá a bá ti wo eré àgbéléwò 7 Doors níbi tá a ti yọ fọ́nrán yìí jáde, ẹ rí wípé ìgbà tí wọ́n ń lùlù ògìdìgbó yìí, olórí ẹbí ìdílé Adékọ̀gbẹ́ òun ló gbọ́ ohùn náà tó sì mọ ìtumọ̀ tí ohùn náà ń sọ, tó túmọ̀ sí wípé ọba Adédùnjoyè ti parí orò nípèbí ó sì ti di ọba. Ẹ̀yin ìdílé Adékọ̀gbẹ́ o! Àgbà ti dún lédì, a ti tún lé ọba dé o. Àgbà ti dún lédì, a ti tún lé ọba dé. Ilédì ńbẹ̀ yẹn òun ni ọ̀rọ̀ Yorùbá míì fún ìpèbí. Àwọn Yorùbá máa ń pe ìpèbí àbí kán ní ilédì àbí kán ní ìlòfì. Ọ̀rọ̀ yẹn ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ ní. Ẹni tó jẹ́ àgbàlagbà tó jẹ́ olórí ẹbí ìdílé náà òun ló gbọ́ ohùn ìlù yẹn tó ti mọ ìtumọ̀ rẹ̀. Eléyìí ni ìtọ́ka wípé ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní í mọ̀. Ẹni tó bá mọ tí ìlù náà ń sọ òun ni ó mọ ìtumọ̀ ọ̀rọ̀ náà, torí pé òwe ni wọ́n ń fi ìlù náà pa sí àwọn tí ọ̀rọ̀ bá kàn. Ẹni tọ́rọ̀ ò bá kàn ò ní mọ ohun tán ń fìlù ògìdìgbó sọ. Lówe lówe là ń lùlù ògìdìgbó, ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní í mọ̀.